nǹkan tó ń ṣẹlẹ̀ bó ṣe ń lọ ní àárín Lizzy Anjorin àti Farida kó kan wá sórí ó bá ṣe wedding 2 hours ó bá ṣe wedding 3 hours Farida kó kan wá sórí ẹ̀yin pípù yìí àjẹbí mámọ̀ òun ni tó máa ń kógun jà ìlú now àbí kí ni Farida ń tà tí ìyá aláṣọ ẹ̀yẹ gbẹ dání ẹ wo mentor ẹ wo kí ló máa pọ̀ vendor Farida ẹ wà rẹ bó ṣe rí bí ara àlè gbà tó rí palapala àbí ta ló ń tajà fún. ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí Olúṣọlá Yusuf ó ti sọ̀rọ̀ ó ti jáde ó sì sọ̀rọ̀ tó nípa ìjà tó wà lẹ́rìn arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin àti arábìnrin tí a mọ̀ sí Farida ó sọ̀rọ̀ nípa àwọn méjèèjì ó dá ẹjọ́ náà ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ máa bá wa ká lọ. ta ló ń polówó ọjà fún tí kírìmù tí tọ́jà tí Farida bá ń tà tó bá ń ṣiṣẹ́ kí ló dé tára ara ẹ̀ tí kírìmù ẹ̀ bá ń ṣiṣẹ́ tọ́jà tó ń tà bá dá lójú right tó ṣiṣẹ́ a rí fọ́tò tiẹ̀ náà bá rẹ̀ ṣe rí pàlàpàlà Farida ṣe rí mi ò lè yẹ́fà gbèjà Farida èèyàn burúkú ni nítorí pé nígbà tí Dorcas ń ṣe show fún Lizzy Anjorin òun àti Larit ìkan dá 250,000 naira tó fi ń sọ́pọ̀tì platform Dorcas òun náà dáwó ìkan dá 500 ìkan dá 250 ìyẹn ṣe mistake ṣe ló pè orúkọ wọn síta pé thank you for your support sister Larit 250,000 sister kìnnìkan 500,000 nígbà tí Dorcas ń ṣe kéèsì Fọlá àti Lizzy Anjorin tí wọ́n bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ ìgbésí ayé Lizzy tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe yamayama yakanyaka gbogbo wọn ni wọ́n contribute fún Dorcas níbi tí Dorcas ti ń fi ọ̀tá ọmọ Lizzy ṣépè tó ń ṣe show fún back to back to back part 1 to 1 million tí wọ́n dẹ̀ ń pawó Farida wà lára àwọn tó ń sọ́pọ́tì Dorcas the same thing ó tún gbé advert lọ fún Esabod ibi tó ti ń bú Lizzy tó bá ti bú Lizzy tó bá ti ṣe wákọ̀ bá ní màmá ẹ bá mi play advert mi ibi tó ti ń bú Lizzy Anjorin tí Esabod ti ń fi ọmọ ṣépè torí gbogbo wọn jáde ń sìn wọ́n ṣe bí victim orí yín ò dá lápapọ̀ àti godmother yín orí yín jọ dàrú papọ̀ ẹ jáde ń sìn òun ṣe bí victim pé má máa fọmọ búyàn mọ́ kò dáa kò dáa máa rojú orí ẹ burú orí ẹ dàrú bí egun tí ìwọ ń wojú Ọlọ́run ń gbàdúrà kọ́ lọ́n fún ẹ lọ́mọ ìwọ dẹ̀ ń contribute ibi tí wọ́n ti ń ba iye ọmọ èèyàn kan jẹ́ Farida ó wá ń tẹ́wọ́ wá ń ṣe àwọn tó bá rí ẹ níbi tó lọ ṣe ìgbé ó lójú tì rárá ṣá ó lọ jẹ gbèsè 100 million decoration kan nìkan la rí nínú ìgbéyàwó tó ṣe ó kàn fún àwọn tó decorate hall ó kàn dáwó kan ṣọdún owó fún wọn 100 million because mo rò pé ok kí ni wọ́n fi ìgbéyàwó títí Lizzy Anjorin tó rọra ṣègbéyàwó ẹ̀ nílò ṣé wọ́n ti rí ló ṣe pawó ẹ̀ kírìmù èlò ló ń tà oníwọ̀kọ́lé 800 wá búra sí kó fi gbogbo ìgbésí fi gbogbo tọ́lọ̀ ń fún ẹ láyé tọ́lọ̀ ń ṣe fún ẹ láyé ní tí mí ní tí ò mí wípé Farida kí lorúkọ ẹ jẹ sọ fún wa fi pé o ò ṣe pé o ò kówó lé oògùn olóró wá fi gbogbo tọ́lọ̀ ń bún ẹ Ọlọ́run tọ́lọ̀ ń fún ẹ tọ́lọ̀ ń ṣe fún ẹ láyé yìí wípé o ò ṣe oògùn olóró ó wá bọ́ síta ó wá fi flower tí wọ́n kó wá tán fi decorate hall ó wá fi hàn wá ó ṣègbéyàwó 100 million the only receipt tí wọ́n fún ẹ ní fídíò tó wà lọ́wọ́ ẹ ìgbéyàwó tó ṣe ó dèrè níbi ìgbéyàwó tó ṣe ó lose completely ó lose woefully anybody lọ́rọ̀ ìwọ àti Larit lẹ́jọ́ wá fira yín ṣẹ̀sìn níbí báyìí ó ní ṣọ́ọ̀ṣì ìwọ àti Larit ọ̀rẹ́ ẹ̀ Larit ló jẹ́ ká mọ̀ pé ọmọ náà àpò ló rà Larit ló jẹ́ ká mọ̀ pé ò lọ́mọ kankan ìwọ àti ẹlẹ́jọ́ ń ta síra yín kò sẹ́ni tó fún Lizzy ní ayé kìíní fídíò yín wà lórí YouTube àti ọ̀rẹ́ ẹ̀ Larit ìwọ ló sọ pé Larit ń ra bàtà Cairo pé Cairo ló ti máa ń lọ ra bàtà kì í ṣe Italian shoe tẹ́ ń bọ́jà ara yín jẹ́ kó tó jẹ́ ká mọ̀ wípé ìwọ olọlé babaláwo tẹ́jọ́ fira yín ṣẹ̀sìn pé wọ́n gbégbá kan fún ẹ wípé kìíní kan àbó ti gbàgbé ni tí Lizzy bá bú ẹ ó yẹ kó dákẹ́ ni torí kọ́ńtì ó wùwà bí ẹni tó ń wojú Ọlọ́run ó wùwà bí ẹni tó ló fọmọ bú ẹ kí ni ò bá wá fi bú ẹ jọ torí Ọlọ́run kí ni kó fi bú ẹ náà wọ́n ń gbé ọmọ tiẹ̀ ṣe pé ìwọ ń donate owó síbẹ̀ àbó ò donate owó sí ọ̀dọ̀ Dorcas àbó ò máa fún ó máa promote platform Esabod ibi tó ti ń ṣe show fún Lizzy tó ń bẹ polówó ọjà tiẹ̀
ìwọ dẹ̀ sọ pé òun wojú Ọlọ́run wọ́n dẹ̀ ń ṣépè fún ọmọ ẹ̀lẹ́ kan níbẹ̀ ìwọ dẹ̀ ń contribute dẹ̀ wà ń bẹ̀ ó dẹ̀ ń rẹ́rìn wá ní Lizzy wá fún ẹ Lizzy ó ń wá fún ẹ ó sọ fún ó bu ọmọ ẹ nítorí ṣe ni Lizzy ń sọ náà kò yẹ kó o sọ̀rọ̀ tó bá yẹ kó o gbọ́n tó bá yẹ kó o ní ọpọlọ tó bá yẹ kó o gbọ́n Larit àbí kí lorúkọ ẹ Farida kò yẹ kó tiẹ̀ ó jẹ́ kó ṣe bí ìgbà tó ò rí Lizzy ni ó wá sọ pé àwọn ọmọ ológo tó oníwèrè ológo tó wà lára ẹ ògo gbaná tó ń ba yé àwọn ọmọ jẹ́ òun ba yé àwọn ọmọ lọ gbogbo business tí wọ́n ṣe òfin ba yé èèyàn jẹ́ nìyà lórúkọ ẹ̀ Farida orí ẹ̀ ò pé o orí ẹ̀ ò pé rárá ò réèyàn gidi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò ní àwọn alámọ̀ràn gidi lẹ́gbẹ̀ẹ́ orí ẹ̀ yóò wá gbé ìgbéyàwó tó ṣe ó ná 100 million ó wá fi decoration hàn wá ìgbéyàwó tó ṣe ó mú ọmọ wá fi yangàn fún wa ó mú wọn pé òun celebrate òun ṣe anniversary nínú ìgbéyàwó tó ṣe you didn't do that ó rí ọkọ mú láàrin ìgboro Démọ́lá tó ti wà nínú ilé for many years tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò mọ orú ìgbésí ayé tó ń gbé mọ́ kí ló dé tó ṣe mọ́kọ láàrin ìgboro orí tàìrí pápápá ó ti sáré ó sọ kó lọ wẹ̀ kó lọ ṣe orí pé ó wà vulnerable because during that time ó wà vulnerable he needs somebody he doesn't really know what is going on anymore ìwọ́dẹ̀ gborí wọlé pápápá ó ti sáré lọ ó lọ yáwó ó lọ fòṣe fọkọ ó lọ gbé. kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ náà ó lọ́rọ̀ lẹ́nu ó lọ́rọ̀ Lizzy lẹ́nu tó bá máa bú Lizzy Anjorin ó lọ́rọ̀ lẹ́nu Esabod kan máa kó ẹ̀jìyà ni ó máa kó ẹ̀jìyà more and more ìwọ́dẹ̀ ní òwà emotional kán tó sọ̀rọ̀ kán tó ṣe kíní kankan bẹ́ẹ̀ ó ti lọ ó ti gba third milan bridge tó ti fẹ́ wá ti fẹ́ po nǹkan jẹ wá ti fẹ́ po parẹ́ ṣé liver ti strong ṣé o lẹ́mìí ẹ̀ ṣé o lè stand Lizzy ṣé o lè stand ẹ̀ tóró máa fún ẹ ní gbàgbós tó ò ní gbàgbé láyé ẹ̀ ó máa fún ẹ ní gbàgbós ibi tó expect ó máa hit ẹ below the bet bo kí ló máa ń pè ṣé o ṣí eré ni ó lọ́pọlọ ni òun dá Lizzy wọ́n dá Lizzy lóhùn Lizzy ń bo ẹ̀ òun dá lóhùn what about nǹkan tó ti ṣe sẹ́yìn àwọn nǹkan tó ti ṣe internet doesn't forget we are there àwa wà ń bẹ̀ táwọn ń wo gbogbo wèrè orí burúkú tẹ̀ ń ṣe nígbà tí Dorcas ṣe part 1 to 1 million ìwọ̀n òun promote Dorcas láti kó máa ṣe show fún Lizzy ó máa ìdè nǹkan tí ò bá ṣẹlẹ̀ sí Lizzy kí Lizzy wọ kó máa gbogbo nǹkan jẹ kú bó nù oh you don't care let me tell you Lizzy Anjorin tó máa ń gbọ́ àgékù ejò tó ń ṣòro bí agbọ́n any one of you tẹ́ ẹ bá fúnra yín lórí pípé tẹ́ ẹ bá kọlu Lizzy Anjorin ó máa lù yín blue black èmi wà lẹ́yìn Lizzy torí mo rí gbogbo ìwọ ní wọ́n kọ́lé 800 million ó yẹ kí EFCC wá probe ẹ̀ ó yẹ kán probe ó yẹ kán EFCC wá bẹ̀ẹ́bí tó ti rówó kọ́lé lórí kíní kẹ́míkà tó ń ta níbo ló ti rówó ó yẹ kán query wọ gan bó ló ti rówó kí ló ń ṣe kí ni profit ẹ kí ni tax income ẹ kí ni turnover in a year olóṣì aláìlójútì ó ṣe méjì 100 million àárín kankan ṣòwò fún ó tún jẹ gbàbọ̀ ń bẹ̀ ni kí ni reason tó kọ ilé òfin ẹlẹ́ ẹ̀jẹ̀ ń post kí ni reason tí Démọ́lá ṣe fi ẹlẹ́ ó nìyẹn náà inú punch ló wà náà ìyẹn ò mọ̀ pé ó ti di nǹkan míì wọ́n lọ fẹ́ bọ̀bọ̀ kan ló jálẹ̀ náà bó ṣe rí pé Démọ́lá dé báyìí ló já bọ̀bọ̀ boyfriend tó ń fẹ́ lẹ̀ tó rush mọ́ Démọ́lá bó o lè maintain ẹ̀ because ìgboro ni ẹ́ bòbò jẹ́ ni ẹ́ ó ṣe èèyàn gidi orí yín ẹ tẹ́ máa ṣe bí èèyàn gidi ẹ máa ṣe bí kíní ẹ̀yin tí ẹ ní dignity ẹ̀yin tí story yín ò dáa ẹ máa rí ohun ṣe cream tó wọ́n lòun rún o tó ń rún o lè pé orí body odor ẹ control tó oògùn ló fi ń ta cream àbí Démọ́lá sọ fún wa pé o gbé kíní sábẹ́ bẹ́ẹ̀dì o gbé kíní sábẹ́ bẹ́ẹ̀dì náà oṣoògùn náà àbọ̀gùn kan ló fi ń ta cream because cream tó ń ṣe kò tà cream tó ń ṣe ṣó tà ṣó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ náà tó bá ṣiṣẹ́ a máa rí lára vendor ẹ̀ tó ń bẹ polówó ara ẹ̀ torí pátipàti tó ń jọ tó dàbí àǹtà yẹn a máa rí lára ẹ̀ náà at least ó yẹ kó jẹ́ kójú tì náà kò yẹ kó jẹ́ kójú tì náà wo bó ṣe rí vendor ẹ̀ nìyẹn o
ẹni tó bẹ polówó cream tó lóun tà tó fi ń gbá àwọn èèyàn lójú tó yẹ pé àwọn many people lára wọn bàjẹ́ they come to me àwọn kan wá bá mi wọ́n kàn jẹ́ pé mi fẹ́ post picture woman yẹn ni wọ́n gbé story ẹ̀ wá èrègì jẹ́jẹ́ mi mo jókòó wọ́n ṣe ń pè ní gbogbo ìgbésí ayé ẹ̀ máa dé dọ̀ mi orí ẹ̀ burú kí ló dé tí Barrister lé ẹ̀ dànù kí ló dé tó lé ẹ̀ dànù wọ́n á bọ́ síta wọ́n á fi fọ́tò wọ́n á fi kíní kí ló porúkọ ẹ̀ hàn wá wọ́n á fi fídíò pàtí wọ́n á fi hàn wá kí ló kàn wá pẹ̀lú fọ́tò tán fi flower tán kó jọ sínú hall fún ẹ tó kàn dáwó sápò àwọn kan yẹn kàn they make money through you nina from you 100 million ò lójú tì wọ́n compare you are not comparing wedding tí alákànkẹ́ ṣe ní low key ẹ̀yin lẹ́gbẹ́ jáde náà kò sọ pé òun pariwo wedding náà ó rọra ṣe ní very low key kò pèrò lérè lórí ìwọ ló pèrè lórí tó pèrè tó ṣẹ̀sìn ẹ̀sìn ayérayé ló ṣe pẹ̀lú ìgbéyàwó tó ṣe ẹ̀sìn ayérayé ló ṣe pẹ̀lú ìgbéyàwó tó ṣe ṣó yẹ kó wọ́n máa sọ̀rọ̀ wá gbé fídíò tó yẹ kò yẹ kí ló ń wú ẹ lórí pẹ̀lú fídíò tó jí jáde àti gbogbo àwọn pictures decoration kí ni nǹkan tó wú ẹ lórí torí mi mọ̀ nǹkan kí ni nǹkan tó wú ẹ lórí tí ìbá yẹ kó wá fẹ́ fi rẹ̀ ṣẹ̀sìn ó ṣe wedding tí ó pé 2 months ó wá ń gbé fídíò ẹ̀ jáde wọ́n fi ń po fún ẹni tó ṣe ẹgbẹ́ ẹ̀ tó ṣe ìyàwó tó wà ń bẹ̀ lọ́dún 5 tó ń forí rọ lọ́dún 5 ó lè ó ti wò pé Démọ́lá nílé l'Amẹ́ríkà kó lọ talé Amẹ́ríkà káwọn ó lè ní Larit ó lè òun advice Démọ́lá ilé ẹ̀ tó dé wọ́n ló ń jò wọ́n ní kinní kan ó ti wó ilẹ̀ onílẹ̀ kan 150 million nílẹ̀ yẹn ti dà kó wó ilé yẹn kó tún kọ́ kó ta ilé ẹ̀ tó wà l'Amẹ́ríkà olùbànà ó fẹ́ ṣòwò lówó báṣubàṣu abolówó ṣe báṣubàṣu ìyẹn yà wò pé olórí burúkú lélẹ́yìí ó yà jápa ìyẹn yà jápa olégbò lára náà egbò wà lára ẹ̀ egbò wà lẹ́sẹ̀ olégbò lára gbogbo ẹ̀ ló ń rùn bó ṣe tó yẹn ń rùn orí ẹ̀ dàrú ni sori if you don't stop it tí Esabod bá ṣì ń jáde wá láti wá máa bú Lizzy láti máa gbèjà ẹ àwa náà ò ní dákẹ́ tó bá fi ń jáde wá láti wá máa gbèjà ẹ orí ẹ̀ ò pé mo rí fídíò tí wà á ti ẹjọ́ ṣe náà ṣé mo mọ̀ pé Lizzy ń bá Esabod ń bá Lizzy jà àbí ìwọ́dẹ̀ mú lọ́rẹ̀ gbogbo àwọn tó ń bá Lizzy jà ní ọ̀rẹ́ ẹ kóra yín jọ sẹ́gbẹ̀ kan ó wá ní Lizzy ń bú ẹ ta ni Lizzy ò bá bú tí ò bá ṣe wọ̀ ta ni Lizzy ò bá ta ló yẹ kí Lizzy bú tí ò bá ṣe wọ̀ àti Ìyábọ̀ Òjó orí ẹ̀ dàrú o ní ọpọlọ rárá gbogbo tó yẹ kó ọpọlọ ẹ o ti kó sí fùrọ̀ ẹ lọpọlọ ẹ wà ẹ wá ní wọ́n fọmọ bú ẹ ṣé wọ́n kú nígbàtí Dorcas ń bú Lizzy tó ń fọmọ bú Lizzy tí wọ́n lọ ń dáwó síbẹ̀ tó ń support platform yẹn àbírọ́ ni mo pa ní ẹ̀yìn èèyàn ṣé làrí ṣé kí lorúkọ Farida ṣé Farida ò support kò dáwó sọ́dọ̀ Dorcas nígbàtí Dorcas ṣe show fún Lizzy back to back fún jíjọ ọdún 4 ṣé ò sí lára àwọn tó ń support platform yẹn tí wọ́n máa tí Esabod máa ń ṣe show fún Lizzy ṣíṣí kọ́ ṣe kọ́ ló máa sọ pé màmá ẹ bá mi play advert tó ń fi ìgbésí ayé Lizzy wọ́n ń bú Lizzy wọ́n ṣe show fún wọ́n ṣépè fáwọn ọmọ ẹ̀ wọ́n fi ń polówó ọjà títí ẹ orí ẹ̀ dàrú wọ́n ní wọ́n ń bú ẹ wọ́n lọ ń gbé fídíò wọ́n ń gbé fọ́tò tó fi 100 million ó lọ yá 100 million ó fi ya fọ́tò nìkan ní rìsíìtì tán ó lójú tì ó ó ní ojú tì rárá ó lójú tì ó jẹ́ gbé ẹnu ẹ̀ dákẹ́ sórí Lizzy máa lù ẹ́ lálùbami ó máa lù ẹ́ ó máa fi ọ̀rọ̀ ó máa fi báyé ẹ̀ jẹ́ tó bá láìkẹ́ ara ẹ̀ tó bá láìkẹ́ ṣe ló yẹ kó yára dákẹ́ kí ló mọ̀ ta ló advice ẹ̀ kó jáde ná pẹ̀lú gbogbo ṣé wọ́n ti gbàgbé nǹkan tó ti ṣe ṣọ́pọ̀ lọ́ndún ẹ̀ ní ṣé òun lóògùn ni ṣé òun mọ̀ nǹkan tó ti ṣe pẹ̀lú fún Lizzy ni Farida ṣé wo ò mọ̀ wà tó ti wù 4 years ago 4, 5, 6 years ago táwọn tí ẹ̀ ń bá Lizzy sọ̀rọ̀ ń gbà yẹn tá à ń rí gbogbo ẹ̀ káì ẹ̀yìn èèyàn burú gan o 4, 5 years ago 5, 6 years ago Farida yìí ó ń contribute owó sọ́dọ̀ Dorcas ibi tó ti Dorcas ṣe show fún Lizzy tó sọ pé kí Lizzy lọ gbógun jẹ kọ́kọ́ Lizzy lọ pokùnso kí kinní kan ikú kan máa pa ọ̀tá ọmọ Lizzy Farida ń dáwó síbẹ̀
Farida ń dá owó síbẹ̀ ìgbà tọ́rọ̀ òun àti ọkọ ẹ̀ tó ṣẹlẹ̀ ṣé Lizzy dá sí i